Africa Content TV. Ibi lẹ́yìn náà láti rí àbá kan tó ti ní kéde kan láti bàtẹ́ kúnlẹ̀ fún mi. Olóògùn bá lẹ́sìn máa sọ fún olóògùn. Ó gbé bàtẹ́ bẹ́ẹ̀ nìkan ní màá ru káàkiri. Wèrè kan ló gbé fún òun èsì wèrè wọn torí ó ti bẹ̀mí. Ó gbé bàtẹ́ fún un, ó ní kó wá fi kúnlẹ̀ fún un. Ó dẹ̀ dé ọ̀dọ̀ wa lóòótọ́. Àwọn ọmọ òjẹ́ kó wọlé, ó wá takó ló wọn wọlé. Wọ́n wá ti ń lọ, ó ti yọ wọn lójú, wọ́n ti ń lọ. Ọ̀rẹ́ wọn bí náà ẹni sùúrù àwọn wọn sálejò wọn sà wọ padà sọ́nà ẹnu géètì ní bá ń gbáriwo gbárígi lọ wọn kí ló ṣẹlẹ̀ gbárígi wọn jọ fà wọlé kí ló ṣẹlẹ̀ sí òsì wọn ni wọn fẹ́ wọlé ní àwọn sì ní bá ní sùúrù gẹ́gẹ́ wọn ẹ má máa kàn lábùkù wọn ẹ mọ̀rú ẹ tó jẹ́ bàbá rẹ̀ sọ́nà àwọn ti sọ fún wọn gbọ́n náà ni wọ́n á fà sọ́dọ̀ pípọ́ kí n lè bá a sọ̀rọ̀ lóko pípọ́ ní sùúrù wọn fẹ́ kúnlẹ̀ fún mi n kì í bá rí ibi kúnlẹ̀ mọ́. Yasini. Má dira o. Kọ́lá kò ní bu ase yọ ẹ̀yìn sẹ́kẹ́ èyí pa ẹ̀kún kò ní fi lọ́lẹ̀ ọwọ́ steve pa àbí kò lẹ́yìn kò sì sinú mẹ́jà mú kò lẹ́yìn kó o ṣe sùn sẹ́yìn ọwọ́ àfi ẹ̀gbọ́n lálẹ́lẹ̀ níbi ẹ̀gẹ́ kànga ọ̀rọ̀ mi báyìí ẹ̀ bá délé mi rí àtún sàánú ẹ̀ àtún gbé síbi tí mo tún ṣe wájì mí ìdẹ́ mẹ́rọ rẹ̀ èmi kàn àkàtà mi sọ̀rọ̀ nínú kékeré ló gbé àwọn ẹ̀ ti stress ẹ̀ ó bá ní kí n jọ kìíní káwọn ọmọ akẹ́ tuka bàbá mi ti ṣe yìí mo ṣiṣẹ́ ọlọ́ọ̀ lára yìí kí ló dé yìí tí ẹ̀ mọ́ kí tó wí nù wọ́n ní tí bá fọwọ́ kan bí ìwé ní bàbá àtàbẹ̀ àfa kan ló dé mara fún un ó ti sọ fún un láti bí oṣù mẹ́fà ó ti fún un. nígbà yìí náà yó nígbà yìí náà ẹnìkan ló kú yó tí wọ́n ń lọ mọ̀rẹ́ láyé tẹ̀sí ẹ̀ láyé yó òwò sàbúrò. Nígbà tí ilé rí báyìí tí èsì wọn ló mọ́ tó sì fẹ́ wò. Ẹ̀yin kan ń gbọ́pọ̀ àwọn àfáà ni àjẹ́ òkú wa lọ́rin àfáà ní pa àfáà. Àfáà ní pa àfáà. Sọ orí èmi tí mo dé sí lọ́rùn yìí. Ìyàlá ìyá ẹ̀ yóò bẹ̀ pa bẹ́ẹ̀. Àṣìbìsì ẹ̀jẹ̀ ní. Ó bọ̀ fà èmi ẹ̀ tún ṣe àfáà lásán. Mo tún wà ní street kò lè yé eyín ẹ yóò já. Mo ṣe àfọwọ́ ẹ̀ka wọlé àná ilẹ̀ àdéhùn àdé street kẹ́kẹ́ká. Wàá ní ó dà kí wàá ní bá ṣe. Ó ní òun fẹ́ gbà kan lọ́wọ́ mi wọ́n fẹ́ fi ìyá tó bí mi dá ó bí mi kẹ́ lérò wá ni tọ́lọ́ ti mú mi ní àmì tó pọ̀ àbí kọ́lọ́ ti jẹ́ pé ọlọ́kùnrin àfẹ́ nù ẹ̀ mọ̀ náà fi ìyá tó bí mi gbà lọ́wọ́ mi nínú náà ọ̀rọ̀ yìí òun ni wọ́n sọ síta àmọ́ kí n má da akọ òun kí n sì má da pàpà yẹn ṣùgbọ́n ẹni báyìí nílẹ̀ yìí náà àjọ ìbílẹ̀ yìí náà ni yìí ní pinnu ogún rẹ wọn yìí sọmọ ilé yìí sọmọ ilé wa ìdí èèyàn mi ò kó nàbọ torí wọn ò lè kà ọmọ ilé wa kódà àdúgbò wa papọ̀ kí n tèmi àti ẹ ò ní bí máa rí bí mi láyé èpè tí màá fún ọ nù káà lórí ṣe tẹ̀wọ̀n káwọn ti kó lẹ̀ torí tó mú ẹ yóò ṣiṣẹ́ náà ni o káni kò ní ṣiṣẹ́ kò ní steve lẹ́wọ̀n lọ́wọ́ ẹ múra sí yàsí dáadáa o yàsí gidi àti káfí ẹ wá fi ṣèlú tó bá dá ṣèlú tó ń gbóná ṣèlú gidi ẹni tẹ́ǹdì bẹ́ẹ̀ bá ní ẹ má mú àǹtú ẹ má dáa lóhùn o ọba ní ẹ má sóògùn ẹ mo lè gbọ́ yìí o ẹ má mú àǹtú ẹ má dáa lóhùn o kọ́ lọ́hùn ní àǹtú o àwọn àbá àkàtà sọ̀rọ̀ àǹtú àwọn kan ní ọ̀dà kò sẹ́ni tó fi náà mú un wọn kódà àwọn tó jẹ́ àwọn àfa
wọ́n lo pépà mi hàn wọ́n á kí gbogbo ẹ̀yin tí ẹ̀rù pé mo lè dá akọ yín tí ìdẹ̀mọ̀ yín náà lóòótọ́ àmọ́ ọ̀la ń bẹ lára yín bí tiwa ṣe jáde lónìí ìlú kí púpọ̀ o ní padà há síbi tẹ́ ẹ wà. lọ́dọ̀ mi ọ̀rọ̀ tó àwọn náà tí wọ́n ti sọ pé yóò dàbí náà ni ó dà fún sí ma kò ní jáde sí gbangba yìí ó ti dá fún àwọn náà tó Ọlọ́run ti kọ́ sí kálára rẹ̀ àwọn táwọn ó di ẹ̀ náà ni ó rí lò wọ́n jà rẹ̀ tọ́gbọ́ lẹ́yìn wọn kọ́. bari dunya kamali umuru Allah. وجاب المرء وافترش التراب وجاب المرء وافترش التراب تساءل عن فدائل الناس وخير الناس ما ترك الجواب. gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ tí wọ́n lè kó darí ìjókòó ó lè sọ̀rọ̀ bí wa náà ni máìkì ò tí ì kan fún báyìí àwọn tó dàbí wa pọ̀ mí kì í ṣe ìmọ̀ ní bá a ṣe rí wọn ò tí ì lo ẹlòmíì ní òfin tí ì kàn sí yín ẹni tán gbé fún lónìí tó bá fọ́ọ̀mù wọn lè gbà lọ́wọ́ ẹ̀ wọn á ní jẹ́ ó kú yóò dòkú báyìí wọn á ní kẹ́ lómi dìde láwọn ṣe lórí ẹ̀kọ́ torí ẹ̀ kí ẹ̀ wọ́n fọ́ọ̀mù àfáà ni wá we are servant to anybody we are servant to Muslim we are servant to Christian we are servant to oníṣẹ̀ṣe ẹ̀ẹ́dùn gbogbo ayé ni wá ẹ̀ dẹ̀ máa discriminate ìdáwọ́ ẹ̀ ṣẹ́ lu ti ẹ̀ máa ṣe lọ o bá kẹ́mi láti bẹ̀ bọ̀ wọn báwọn sọ̀rọ̀ kí ẹ má ṣe kí ni ẹ má ẹ má láwọn gbọ́ mọ́ lọ tiẹ̀ má bu ọ̀sà wọn. látàzùkú àbá àlẹ́dínà kábàrù fọyásùkú láà àdìwọ̀n gbẹgẹ́rẹ́ ìlú àti wà ní ayé káfí kíma ṣèdáwà ẹni tí ibà tún ṣèdáwà bíi tìjọ́ òun nìyí wọ́n fẹ́ da ìlú wù ni. bẹ́ẹ̀ni lọ́pàá ìlú jẹ́ni ó sọ fún ìyá ọlọ́sùn tó o bá sọ pé kó kírun tí o gbọ́ o wá níbo ní tamọ́sùn rẹ̀ yóò níbo dàbọ̀ náà tiẹ̀ náà. kìíní yẹn abẹ́ kókó lẹ̀ lórí nẹ́ẹ̀tì àwọn àti ìrìṣẹ́ but a ní ìrìnàlọ́wọ́ ìjọba kó wọ́n kó fi jáde nílé ìbàdàn wípé ẹ̀sìn kankan ò gbọ́dọ̀ bọ́sì bí kọ́lẹ̀ fi ẹ̀wọ̀n kalẹ̀ fún ó sì ẹ̀wọ̀n 14 years wà kó o lébẹ̀rẹ̀ àwọn rẹ̀. àìsí ẹlòmíì fẹ́ ní star ni tọ́lọ́ nǹkan ló fẹ́ ṣe tọ́lọ́ wọn débi kí ẹ máa bí ìṣẹ̀lẹ̀ kejì ẹ̀ báyìí ọ̀sán kan ló ń tó kínú kíra dẹ́kun gbọ́ present ẹ̀ fún as normal way tó bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ á gbà káwọn ní kò bá wù yóò dé wọn fẹ́ ó lè fi yẹn mọ́ náà innaka lan tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha'u ila siratin mustaqim. A'udhu billahi minash shaitanir rajim. mo ń bọ̀ àbáwá tí wọ́n pè mí àbá jáàmì àyíká yìí mo pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ tí n bá mi ya mọ́tò ní àwọn àmọ̀ kékeré báyìí ọlọ́wọ́ fẹ́ kí n mọ̀ ó wá ní kí ṣẹlẹ̀ ní ilé wá wá ní asọ́mọ́ àbá àgbà ní kóndóró ní ọlọ́run jẹ́ ká rẹ̀ yín náà pẹ́. Àmín. gbogbo ẹni tí wọ́n ti ń ṣiṣẹ́ wa yìí